wọlé ọwọ́ ẹ̀rọ ni mo bá wọlé. Obìnrin ni mí, mo pé lọ́lá, màá rìn, màá ṣoge, màá yan fanda, màá yí sí gbogbo ibi tó bá ti wù mí nítorí pé obìnrin ni mí. Pé mo jẹ́ obìnrin kò dínkù nínú ọlá mi o, kò dínkù nínú irú èèyàn tó yẹ kí n jẹ́ ní àwùjọ. Pẹ̀lú àṣàmọ̀ ọ̀rọ̀ yìí náà ni mo fi ń kí wa kú ilé lórúkọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Dr. Abdulrasheed Adéwọ̀lú Ládọjà Àrùsà one. Palace ti ń Bàdó bò ní ó ti ń àwa náà ó darapọ̀ mọ́ wọn tàbá ti ṣe tán. Bẹ́ẹ̀ náà ni mo tún kí yín káàbọ̀ lórúkọ olóòtú àgbà pátápátápátá fún Ìbàdàn rédíò, olóyè amòfin Sulaiman Ajeniyi Ajewole, the President General of the Central Council of Ibadan Indigenes. Bẹ́ẹ̀ náà ni mo tún kí yín kulé lórúkọ ọ̀gá wa, èèyàn tiwa Ààrẹ Kọ́lá Olómìdé. Bẹ́ẹ̀ náà ni mo tún kí yín lórúkọ Samuel Akíntọ̀míwá. Mo ń kí yín lórúkọ Bàdó, ẹni tó yẹ kí ẹ máa gbọ́ ohùn mi dáadáa torí aláyé kan lòkè ó ń lọ ilẹ̀ náà ni kí ó lè dá. Ẹ káàbọ̀ sórí ètò Obìnrin ni mí. Àtẹ̀tí bẹ̀rẹ̀ ètò àwọn èèyàn ti ń bi wá, ṣé kò ń ṣe pé bákankan nítorí pé tí kò bá máa sí ọkùnrin kò máa lè sí obìnrin. Bó tẹ̀ jẹ́ pé ìwé mímọ́ jẹ́ ká mọ̀ pé ọkùnrin ni Ọlọ́run kọ́kọ́ dá kí ó tó wá ṣe kíni kó tó fa ìyá wa Éfà jáde, nítorí pé Ọlọ́run mọ̀ pé kíni ìwúlò ìyá wa Éfà, pé igi kan kò lè ṣe kíni kò lè dágbó ṣe. Torí ẹ̀ náà ni ó ṣe jẹ́ pé ìyá wa Éfà tí ìwáyé wọn tó fi wáyé. Tá bá wá ń sọ pé obìnrin ni mí, lọ́jọ́ kan àti ẹ̀wà ń pàdé náà ni ní ìpàdé àwa Ìbàdàn rédíò crew. Ẹnìkan obìnrin ni mí and so gbogbo wa náà la mọ̀ pé àwùjọ tí kò bá sí obìnrin àwùjọ tí ó mẹ́ẹ̀ ni. Ọlọ́run má jẹ́ kí àwùjọ wa kó mẹ́ẹ̀.
tó ẹ jẹ́ kí n yànnàná àwọn nǹkan tí a máa ṣe ní orí ètò Obìnrin Ni Mí. A máa sọ̀rọ̀ ipò tí obìnrin dì mú ní yálà nínú ilé, ní àdúgbò, lórílẹ̀‐èdè, ní ìletò síletò, kódà nínú ẹ̀sìn. A sọ̀rọ̀ níbẹ̀. A máa sọ̀rọ̀ nípa ìlera ara wa, ìlera obìnrin. Ẹ mọ̀ pé tó bá ní àwọn èèyàn tí nǹkan tètè tó máa ń sápamọ́ sí lára jù nínú ọkùnrin sóbìnrin, ó ní obìnrin. Nǹkan tí ọkùnrin yóò tètè mọ̀ pé ó ń ṣe òun lágọ̀ọ́ ara ń gbà míì, ó lè ti búrẹ́kẹ́ kó ti rẹ́sẹ̀ wálẹ̀ kó ti wá gbòǹgbò ní ara obìnrin kó tẹ̀ tó mọ̀. A sọ̀rọ̀ nípa ìlera wa, ara wa. A sọ̀rọ̀ nípa ètò òṣèlú. Ètò òṣèlú yẹn ó mú láyà wa kan. Ẹ rí i pé ní kòpẹ́kòpẹ́ ní fún ìgbà àkọ́kọ́ ní Ibadan Cultural Festival, ẹ̀ka àwọn ìgbìmọ̀ kan jáde tí inú mi dẹ̀ dùn pé èmi náà jẹ́ kan lára wọn, Ibadan Women Conference. Tó yẹ pé a ní àtìlẹ́yìn àwọn bàbá wa, a ní àtìlẹ́yìn àwọn ìyá wa, àwọn bíi màmá Láròdó, màmá Bọ́ládó Àtì, àwọn ìyálóde in council, wọ́n ṣùgbọ́n wọ́n dúró tì wá, àwọn ganan ní ká máa nìṣó, àwọn wà lẹ́yìn wa. Kí náà la fi ìgbìmọ̀ yẹn sọrí? A fi sọrí pé kí obìnrin kó tún lè ṣe kíni, kóhun wá tún lè kó mókè díẹ̀ sí i. Kì í ṣe pé a wá láti wá ṣe ìfàǹfà rárá, a wá láti wá ṣe ìfàǹfà, a wá láti wá ṣe gbọ́n mi sí omi ò tó. A kàn fẹ́ wá láti wá fi ohun wa ṣèkejì títí àwọn ọkùnrin nínú ètò àátòlú, nínú ètò àátólé, nínú ètò àáṣèjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ ó so èso rere. Ní kòpẹ́kòpẹ́ àwọn tó jẹ́ tọ́ta kókó nínú ìgbìmọ̀ náà máa gbé wọn wá láti jọ jókòó kájọ sọ̀rọ̀ níbo gan ni a bá Ibadan Women Conference Committee, níbo la bá dé, kí ló kù, ṣé ìgbà tí ayẹyẹ ọ̀sẹ̀ Ìbàdàn ti tán ṣé ó ti tán síbẹ̀ náà ni, àbí kí ni ká máa retí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À sọ̀rọ̀ okòwò torí pé láyé ijọ́ yẹn ni nígbà tí dádì bá dé o, nítorí pé èmi nígbàgbọ́ gẹ́gẹ́ bí ẹnìkan pé tí ẹrù bá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wíwó ló máa ń wó. Tá bá ní àwọn bàbá wa náà ní ká máa ṣe gbogbo ẹ̀, ṣé kò ní ṣe apá kan jà mọ́. Àti pé níbi tí obìnrin ò bá ti mú nǹkan kan wá, ǹjẹ́ ó fún èèyàn gan-an ní pé mo jẹ́ obìnrin tó yẹ kí n jẹ́ nínú ilé, lọ́dọ̀ àwọn ọmọ, láàrin ẹbí àbí níbikíbi, pé mo ṣáà máa ń dúró tí n bá fẹ́ ràṣà náà kí dádì dé. Lápá bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ nípa okòwò, nípa ètò bá a ṣe lè mú tọ́rọ́ àti kọ́bọ̀ tá a ṣe lè dápọ̀ tó fi lè ṣe kíni, tó fi lè gbèrú sí i. Ṣé rí ètò Obìnrin Ni Mí, ètò tó yẹ kí a máa darapọ̀ mọ́ ni, nítorí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́, àwọn tó mọ̀ nípa nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, wọ́n á máa darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ẹ̀sẹ̀ láti ṣe kíni, láti jọ jókòó, láti jọ mójútó gbogbo ẹ̀. Kò ń ṣèmi nìkan, torí pé ó jẹ́ èmi nìkan ni mo wá lè ní, kò túmọ̀ sí pé èmi nìkan ni màá máa wá lọ́sọ̀ọ̀sẹ̀. Mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀, ẹ̀yin ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀, ọkùnrin náà ò kí ń ṣàtẹ̀mọ́rẹ̀. Ṣe mọ̀ pé
kájọ fi ọwọ́ wẹwọ́ báyìí náà ni ọwọ́ ṣe ń ṣe kí ni ọwọ́ ṣe ń mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé ètò obìnrin ni mí, kò ń ṣe ètò tó yẹ pé ètò obìnrin nìkan ni, kò ń ṣe ètò tó yẹ pé wọ́n ti fẹ́ kọ́ aya sí ọkọ rárá o, kò ń ṣe ètò kí lọ́kọ ṣe, ètò tí ó máa jẹ́ kí ètò ìrónilágbára ni, àrónilágbára nígbà míì ìmọ̀ ó máa jowó lọ, nǹkan tẹ́yìn ò bá mọ̀ ó ṣe kí ni ó ṣàgbà èèyàn, àróra wa lágbára nípa tìmọ̀, nípa bí a ṣe lè mú tọ́rọ́ kó di kọ́bọ̀, nípa ọ̀rọ̀ àlàáfíà ara wa, ìlera wa. Ṣé mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ìlera lọ́rọ̀, a sọ̀rọ̀ nípa ètò ìṣèlú, a sọ̀rọ̀ nípa tí a bá bára wa ní ipò kan, bá a ṣe lè dọ́gbọ́n tí kò fi ní tí ilá ò ṣe ní ga ju onírè lọ. Ètò obìnrin ni mí, ètò tó yẹ kí gbogbo wa fi sọ́kàn láti máa darapọ̀ mọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ ní dédé tí aago 12 bá ti kọjá díẹ̀ títí di aago 1 ọ̀sán. A sọ̀rọ̀ nípa ètò ọmọ títọ́ nítorí ọ̀pọ̀ ìgbà omi ń bẹ lámù, omi ó ń ṣe kí ni ó ń bẹ lámù. Tá a bá ní ká wò ó ní báwa ṣe ń tọ́ àwọn ọmọ lénìí àti bọ́n àwọn tàná ṣe tọ́ wa, a gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Lóòótọ́ a lè wò pé àwọn nǹkan kan wà táwọn ìyá tàná ṣe tí àwa ò ní fẹ́ ṣe lénìí. Ṣé gbogbo nǹkan táwọn ìyá àtàná ṣe, ṣé gbogbo ẹ̀ náà ni ò dáa? Torí èní a máa ń wò pé ojú ti là, mọ́mì mi máa ń ṣe kinní kan, dáàdì mi máa ń ṣe kinní kan. Tá bá dẹ̀ ní káwo lọ káwo bọ̀, ètò ìtọ́ ọmọ, ìfi ẹsẹ̀ ọmọ tẹ̀ sí ojú ọ̀nà tó tọ́, àwa obìnrin ló gbèrú jù, nítorí pé àwa obìnrin la máa ń wà nílé lọ́pọ̀ ọgbà pẹ̀lú wọn. Bàbá ti lè máa lọ ṣiṣẹ́ nílùú bòmíì, àbí kó jẹ́ pé iṣẹ́ ẹ̀ gan kò fààyè kó lo àwọn àkókò tó pọ̀ pẹ̀lú àwọn ọmọ. Nígbà míì gan àwọn ọmọ ti lè sùn, ṣùgbọ́n a mọ̀ pé obìnrin àwọn nǹkan tá a máa ń fi lẹ̀ ó pọ̀ o. Àsìkò kan wà tó jẹ́ pé àwọn obìnrin kan wọn lè ṣiṣẹ́ torí pé àwọn ọmọ wọn kéré. Àwọn ọmọ ìfaradà obìnrin tó àgàgà tó bá ti di nípa pé ti ìgbéyàwó kò ń ṣe kékeré o.
obìnrin náà ni ó máa ṣiṣẹ́ níbì kan tó bá ti di pé wọ́n ti fẹ́ àti ìlú kan wá sí ìlú bòmíì apàṣẹ ẹ̀ lára. Obìnrin náà ni ó ṣe kíni á gbé orúkọ bàbá rẹ̀ sílẹ̀, á lọ gbé orúkọ ọkọ. Ẹ rí pé nǹkan tí àwa obìnrin tí à ń ṣe ní àwùjọ àbí tá a jẹ́ ní àwùjọ kò ń ṣe nǹkan tó ṣe kíni tó ṣe fi ọwọ́ pé kí náà ń ṣe. Ẹni tí ọ̀rọ̀ ò bá yé ni á rò pé kí lobìnrin ó ṣe oore, kí ni ipa wọn ṣe fún di oore tá a ṣe típa wá ṣe fún di ó pọ̀ ẹ jẹ́ kó kálukú wá tiẹ̀ máa gara ká máa gara bẹ́ẹ̀ ni, nítorí pé obìnrin kan náà ni ó ṣe nǹkan oṣù, obìnrin yìí kan náà ni ó mójútó lé, obìnrin yìí kan náà ni ó lòkè ní olódò, tó bá tún dalẹ̀ obìnrin kan náà lẹ́tùn ni ó wá tẹ̀ra á lẹ̀. Ẹ wò ó pọ̀ fóbìnrin inú ayé, ẹ gbàgbé ẹ̀. Àtótó arére gbogbo ọmọ Ìbàdàn nílé lóko lódò ṣebí ìpolówó ọjà báyìí làgún mú owó. Àǹfààní látàbọ̀ àtàbà rèé látọwọ́ Central Council of Ibadan Indigenes. Èyí ni láti fi tó yín létí pé yàrá ìkáhùn sílẹ̀ tá a mọ̀ sí stúdíò ti Ìbàdàn rédíò ti wà ní sẹpẹ́ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe ìkásílẹ̀ ìkéde ọjà tá a mọ̀ sí jingle or announcement lówó tí ò ga jara lọ. Gbogbo ohun èlò ìgbàlódé tá a fi ń káhùn sílẹ̀ láti ṣe lọ́jọ́ ní yàrá ìkáhùn sílẹ̀ Ìbàdàn rédíò. Gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tẹ́ fẹ́ ṣèkéde tàbí tẹ́ fẹ́ káhùn sílẹ̀ ó yẹ tara ṣàṣàkẹ́ máa bọ̀ ní Ìbàdàn rédíò ní ilé Ìbàdàn Ìbàdàn house Òkè Àrẹ̀mọ ní Yemẹtu Ìbàdàn, tàbí kí ẹ kàn sí nọ́mbà yìí 081-000-30-889 lẹ́ẹ̀kan sí 081-3-8 kan. Ẹ bá wa dòwò pọ̀ kájọjọ gbogbo àwa jẹ. Ìbàdàn rédíò ogun òkó wa rí. Gẹ́gẹ́ mo ń sọ a máa sọ̀rọ̀ nípa ẹwà. Ẹ mọ̀ pé adéṣẹwà ni wá, Ọlọ́run gan tẹ̀ ó ti kọ́kọ́ dá wa tá a rẹwà. A sọ̀rọ̀ nípa ara múmú nítorí pé nígbà míì àwọn èèyàn máa ń ṣì wá gbọ́, wọ́n máa ń rò pé nígbà míì tá a bá múra a múra fọkùnrin. Rárá, àwa gan múra fúnra wa láti jẹ́ kí ìgboyà wa kó halẹ̀. Kò ń ṣe fún tí ọkùnrin bí a second thought ni, ṣùgbọ́n tí obìnrin gan bá múra dáadáa tí wọ́n gan nínú ara ẹ̀ tó mọ̀ pé ó rẹwà ojoojú ní gbèsè, ìgboyà yẹn máa wá. Tó yẹ pé ibi tó bá dé ìwọ gan fẹ́ sọ̀rọ̀ wàá lè sọ̀rọ̀ dáadáa, wàá lè túraká, wàá lè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tá a máa sọ á sọ̀rọ̀ nípa oúnjẹ bẹ́ẹ̀ ni, torí pé ṣe rí ní ọ̀pọ̀ ìgbà nǹkan tá à ń jẹ òun ni wá lóde o. Nǹkan tá à ń jẹ òun ni bọ́dì wa tá à ń wò yìí. Nígbà míì ọ̀pọ̀ wa àwa obìnrin a lè kóra wa níjàánu, ẹnu a lè kó níjàánu, torí pé ó lọ jíìmù sátidé
ó lọ ní Sunday tó bá tún ti di Monday to Friday ó tún ti kó sí máa kó gbogbo ẹ̀ sẹ́nu. A sọ̀rọ̀ nípa yẹn. A sọ̀rọ̀ nípa nǹkan tẹ́yin obìnrin ò kí ń fẹ́ sọ. A sọ̀rọ̀ nípa ìbálòpọ̀. Nítorí pé ìbálòpọ̀ ó kó ipa tó jọjú nínú ìgbéyàwó, ṣùgbọ́n nítorí pé bóyá bá ṣe tọ́ wa, ọ̀pọ̀ obìnrin wọ́n máa ń wò pé tẹ bá ti mẹ́nuba ọ̀rọ̀ pé àwọn obìnrin míì tẹ̀ nígbàgbọ́ pé ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé táwọn bá fẹ́ bímọ. Tẹ bá sọ̀rọ̀ ìbálòpọ̀ létí ẹlòmíà ni àṣé mo fẹ́ bímọ ni mi ì bímọ mọ́. Nígbà tẹ́ ẹ̀ bímọ mọ́ yẹn gan-an ni ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. A sọ̀rọ̀ nípa ẹ̀. A sọ̀rọ̀ nípa gbogbo nítorí pé ara àwọn nǹkan tó máa ń múléró òní ìbálòpọ̀ wà. Tá a bá ní ká wò ó, ṣe rí lóòótọ́ ibi wọn báwọn èèyàn míì ṣe ń ṣe o, ṣùgbọ́n tá a bá ní ká wò ó, ìbálòpọ̀ kò ń ṣe nítorí ọmọ bíbí nìkan rárá o. Ó máa ń jẹ́ kí ìkùnsínú tá a bá ní síra wa á jẹ́ kó tètè ṣe kíni kó dohun ìgbàgbé, torí àwọn èèyàn míì sì wọ́n gba oyè nínú kíní tá à ń sọ, nítorí pé èmi ò mọ bí èèyàn méjì tí ò bára wọn sọ̀rọ̀ báwo lẹ ṣe jọ fẹ́ súnmọ́ra yín. Àmọ́ ní ìwòye ọmọdé tèmi, èmi nígbàgbọ́ pé tẹ bá ti súnmọ́ra, nǹkan kí nǹkan tí ò bá wù kẹ́ ẹ dì sọ́kàn, kẹ́ ẹ ní sọ́kàn síra yín, ó gbọ́dọ̀ dohun ìgbàgbé lábẹ́ bó ṣe lè wù kó rí tí nǹkan mi ò bá sí bẹ́ẹ̀. Wọ́n nígbàgbọ́ pé àwọn ọkùnrin náà mọ̀ pé a kì í ṣàtẹ̀mẹ́rẹ̀. Bí a ṣe mọ̀ pé a kì í ṣàtẹ̀mẹ́rẹ̀ ni àwọn náà mọ̀ pé àwa gan ò lè tà àwọn náà mọ̀ mẹ́rẹ̀. Àmọ́ bíjà bá dé orin amọ̀dòwe tíjà bá ti dé báyìí orin àdòwe ni. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù. Àwa ní coven wa ní ẹ mọ̀ pé a ní olúùlú níbi tá a ti máa ń ṣe ìpàdé. A máa ń ṣèpàdé yín o ẹ̀yin ọkùnrin, tẹ́bà mọ̀ kẹ́yà tètè lọ gbọ́ báyìí. A máa ń ṣèpàdé yín, bọ̀ a ṣèpàdé yín ní ti àìdá àbí ní ti kó bàjẹ́ rárá. Òǹkálukú á kàn mú ìwòye tiẹ̀ wá, ìrírí tiẹ̀ wá, àbáṣà kíní kan. Nígbà míì èèyàn máa ń kọ́gbọ́n mọ́gbọ́n níbi tí ẹlòmíì bá ti ṣe kíni tó bá ti mú ìrírí tẹ̀ síta, tẹ́lòmíì náà mú òye tẹ̀ síta pé tó bá dẹ̀ ṣe báyìí, ìgbà tó lè ṣe báyìí ni mo ṣe. A tún wá bára wa sọ̀rọ̀ nǹkan táwọn olóyìnbó ń pè ní emotional intelligence. Ó ṣe pàtàkì. Ìyẹn àwa ló tiẹ̀ gbèrú. A mọ ìgbà tó bá yẹ ká ṣe kíni. Wọ́n máa ní obìnrin ò ní gògóńgò, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbà mí a mọ ìgbà tó bá yẹ ká jà, ìgbà tí ó bá yẹ ká dákẹ́, àbí ìgbà tí ó bá yẹ ká kàn mú àfojúfò, ká kàn wo pé eléyìí náà kò tí ì kọjá àfaradà. A dẹ̀ tún wá bẹ́yìn baálé wa, ẹ̀yin bàbá wa. Nǹkan tí mo fi sọ fún yín pé ètò Obinrin Ni Mi kò sí fún obìnrin nìkan ni, nítorí pé ńgbà míì náà ọkùnrin ẹ̀yin lẹ máa ń ṣe kíni, ẹ máa ń question ní kẹsẹ́. Wọ́n dẹ̀ ní kégúngún wọlé kájá ó má gbó, kò ń ṣe gbogbo ajá ló lè fara mọ́ o. Ibi tí ó ti kan ẹ̀yin náà nìyẹn, nítorí pé ìgbà míì nǹkan tó obìnrin bá sọ tó kàn yẹ kẹ́ wò ó, kẹ́ rẹ́rìn kẹ́ gbójú, ẹ bá sọ di gidi, ó sọ báyìí sí mi. Ẹjọ́ tí ò bá sọ bẹ́ẹ̀ sí yín, ṣé mi ni kó wá sọ fún? Àbí ṣé bàbá kan tó kàn lọ títì tí ò mọ̀ rí ní kó lọ sọ fún? Ẹni téèyàn tó bá sùn tì, òun náà ni ó máa ń jarun pálùbọ̀, kò ń ṣe bí kí n jarun pálùbàdó báyìí o.
obìnrin náà ni mí, obìnrin lẹ́yìn náà, obìnrin ni gbogbo wa àtàwọn ọmọ wa tó jóbìnrin á sí àwọn ọmọ wa tó jẹ́ ọkùnrin. Ikú àtàìsàn kò ní gbà wọ́n dànù ní ọwọ́ wa. Àwọn baálé wa náà Ọlọ́run á jẹ́ kájọ ríra wa pẹ́ ní ti dáadáa. Gẹ́gẹ́ mo ń sọ̀rọ̀, mo ní ètò Obinrin Ni Mi, ètò tá ti fẹ́ lára wa lọ́yẹ̀ ni, ètò tá ti fẹ́ ṣera wá ń yè ni, ètò tá ti fẹ́ lára wa lójú yálà sí àwọn nǹkan tá ti mọ̀ tẹ́lẹ̀ àbí àwọn èyí tí a mọ̀ àbí àwọn èyí tá a mọ̀ tí ìmọ̀ wa ò kún tó lórí ẹ̀, tá ti máa gbé àwọn akọ́ṣẹ́mọ iṣẹ́ wa lórí ètò láti máa ṣe kíni, láti máa tàn mọ́lẹ̀ sí. Lápá bẹ́ẹ̀ mo rọ̀ yín, ẹ bá wa ṣe kíni, ẹ bá wa hit like, follow fún Ibadan Radio. And fún ẹ̀yin tá ń béèrè kí ni frequency yín, ẹ má worry, ṣe rí frequency yẹn òun ni ó kéré jù nínú nǹkan tí Ọlọ́run lè ṣe. Ẹ̀yin ẹ ṣáà darapọ̀ mọ́ wa, ẹ fìfẹ́ hàn wá, ní bàbá ṣe rìn sí, fún àǹfààní ẹ̀yin tí ó bá dẹ̀ jẹ́ pé bóyá YouTube lẹ ti prefer kẹ́ wò wá, kò sí wàhálà, à gbé link YouTube channel wa náà, à gbé síta fún yín láti ṣe kíni, láti follow wa níbi tó yẹ pé ẹ ti lè wo ètò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́, gbogbo ètò pátá tó ń jáde ní orí Ibadan Radio ní Òkè Àrẹ̀mọ ní Ìbàdàn. Èmi nìyá kó wá ẹ̀kẹ́ mi, Ọlọ́run á kẹ́ wa, á kẹ́ra wa, àwọn ọkọ wa náà Ọlọ́run á kẹ́ wọn láti lè kẹ́ wa, àwọn bàbá wa Ọlọ́run á kẹ́ wọn láti lè kẹ́ wa. Ayé ìgbà kan ni tá máa ní ọmọbìnrin gbogbo yẹn tẹ̀ ti di àfisẹ́yìn tí egungun fi ṣọ. So ní orí ètò Obinrin Ni Mi ní fún ti òní bó ṣe ń kẹnu bodò, lápá bẹ́ẹ̀ náà ni mò ń rọ̀ wá pé ẹ jọ̀ọ́ àwọn ọmọ wa, ìṣọkùnrin ìṣobìnrin, gbogbo wa náà la mọ ibi táyé dé dúró lẹ́ni, ká máa mójútó wọn. Ọmọ òun dàgbà lọ́wọ́ òbí ẹ má dá àwọn ọmọ yẹn lóhùn o. Màmá ní mọ́mí I am not a big girl, I am not a big boy, ẹ má dá wọn lóhùn. Ọmọ òun dàgbà ní ọwọ́ òbí ẹ. Lórúkọ t'Olúbàdàn ti Ìbàdàn náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. Ọba Senator Dr. Abdulrasheed Adéwọ̀lú Àkànmú-Ládọjà Àrùsà 1 àti lórúkọ olóòtú àgbà pátápátápátá fún ìkànnì yìí, Chief Barrister Sulaiman Ajeniyi Ajewole àti olóòtú àgbà Ààrẹ Kọ́lá Olómìdé pẹ̀lú Samuel Akíntọ̀míwá. Bàdó ló jẹ́ kí ẹ máa rí mi wò kétékété, kẹ́ tún máa rí ohùn mi gbọ́
fún ti àsìkò tá a wà. Ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ Ìbàdàn rédíò, ẹ tẹ̀lé wa, ẹ nífẹ̀ẹ́ wa, ẹ fi kọ́mẹ́ǹtì sílẹ̀. Oríṣiríṣi ètò láti ṣe kíni láti làálẹ̀ fún ìgbádùn yín. Orúkọ tèmi tí mo tọ̀ wá pẹ̀lú yín látàárọ̀ náà ni Feyisetan Hamzah. Ní kété tèmi náà bá ti dìde ń bí, ó di ààfin Olúbàdàn ti Ìbàdàn, níbi tí a ti lọ darapọ̀ mọ́ wọn láti ṣe kíni, láti ṣe ayẹyẹ oyè tòní. Lápá bẹ́ẹ̀ náà là ń kí olóyè Abíọ́lá Iyèọlá àti àwọn tó kù pé wọ́n kú oríire oyè ti tòní o. Oyè á máa sún síwájú ni láṣẹ Ọlọ́run ọba. Ó dàbọ̀ fún ti sáà yìí.